mo gbọ́ pé wọ́n sọ yí pé nǹkan tó fàjà láàrin èmi àti ọ̀rẹ́ mi before ní pé mo fẹ́ kàlífà ẹ fẹ́ pa kàlífà àbí kí ṣe kàlífà tí mo torí ẹ tánú ẹ̀mí lọ́lọ́lọ́lọ́ wọ́n láì mọ ẹ̀ṣẹ̀ rí sójú recently ni o kí ló ń pè mo rí lẹ́ǹkan pé mi ì rí tààrà kò fi ara ẹ̀ hàn kò fi picture ara ẹ̀ hàn mi ì rí àná ni mo lọ unblock ẹ̀ mo wá jáwọ́ life ẹ̀ mo wá rí. ẹ̀yin yan wa olórí àṣírí òpá ti padà jáde wá sọ nǹkan tí ó fa ìjà lẹ́rìn òun pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí OJUABE. Ó sọ̀rọ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí olórí àṣírí tí ó ní pé ó ti fa ìjà òun pẹ̀lú OJUABE gangan ó ti yá. na you be this. ẹ fẹ́ pọ̀ ọmọ lọ́mọ ṣé bí iṣẹ́ tí bá gùn lórí ẹ̀ ẹ máa ṣe egungun ẹ̀ lábẹ́ mi ẹ máa ṣe egungun ẹ̀ one after the other lábẹ́ mi ni mo ló fẹ́ gbà wọlé ṣáàpá ni abẹ́ abíyá ni ẹnu ni àbẹ́yìn dẹ́gbẹ̀ ábílẹ̀tà sí èmi ò ń ṣe ọmọdé mi láìka arúgbó mo láìkí mate mi wo èèyàn tí ò lówó tó sì mi rí ibi tájé wà lára mi dé ẹ lè bá jẹ́ ọmọ owó oníran ni mi mo tún fi ọ̀nà sanwó ó mọ̀ pé mo láìkí owó ṣé mi máa lọ jìyà èmi ò máa ń ṣoníyà o èmi tí mo rí pé bàbá yẹn ó máa ń wá sádùúgbò báyìí ń gbé mọ́tò wá wọ́n ló dé láti Belgium mo rárá tájẹ̀tì ẹ̀ mú yà hàn one time mo dẹ̀ rí pé ọmọ dúró lẹ̀ ó kàtó mo yà tètè ya bọ́ sí abẹ́ ẹ̀ ìlú bó ṣe yẹ pé fẹ́ fi ṣòṣì nítorí nǹkan tó wù mí ni mo mú nǹkan tó wù mí tí mo wá mú yẹn kò kí ń jẹ́ kí n wo nǹkan ní nǹkan torí mi lára òfò ní tètè máa ń bí ẹni tó bá yẹ kí n bínú like òkú bóyá kẹsàn ní comment section ọlọ́run orí social media social space mo ti ń control ìbínú mi swear down mo tún wá rí pé kíní kan máa ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà wo ìgbà míì tẹ́ bá ta sí mi bí tẹ́ bá lẹ́nu mi tó ń ṣí èrè back to sender tó confam ní o mo rẹ́rìn ìkà máa wá lọ dúró sí pé màmá rẹ́rìn ìkà pé òde play ìwọ bá wò bá tiẹ̀ tó bá gbé wá kó já padà ọjọ́ birthday mi ní last year December ẹni tó bá wẹjú lẹ́rù ń bà wọ́n á mọ̀ pé ẹ wá play náà ẹ wá play kíní yẹn bọ́n mo rárá ń wò mí ò bínú ẹ fẹ́ gọ síbẹ̀ yẹn fún mi ní lóòrèkóòrè tó bá ti jẹ́ speaker táwọn èèyàn envy they will gonna try you. Nonsense and ingredients agbalagbality wọ́n wá ní ìyẹn ká ló fàjà o ọ̀rọ̀ wa súra wa ní o